ẹ dúró ẹ̀yin èèyàn mi, ẹ ní wá owó tí ẹ ní ráhùn owó. Gbogbo ìjọ́kíjọ́ tẹ bá ń rìn nílé ayé yín, ẹ ní pẹ̀dín, ò ní fi yín tẹ́lẹ̀ ọkọ̀ wálé láṣẹ Èdùmàrè. Ẹ bá mi gba iṣẹ́ àánú yìí, iṣẹ́ ọṣẹ àánú ni. Ẹ bá mi wá ewé làpálàpá pupa, ewé làpálàpá funfun. Àwọn ewé méjèèjì yìí ò gbúdọ̀ pọ̀ jura wọn lọ. Àwọn òsínwín pọ̀ lórí social media, wọ́n lè lọ lé 100 ìléyè kan ni. Ewé méjèèjì yìí ò gbúdọ̀ pọ̀ jura wọn lọ. Ẹ ti ṣe bẹ́ẹ̀. Bá mi gún ewé méjèèjì nínú odó, kẹ́ wá bá mi wá fìtílà olójú mẹ́ta. Ẹ lọ ra fìtílà olójú mẹ́ta lọ́dọ̀ àwọn onílékulẹ́ja. Fìtílà olójú mẹ́ta yìí tẹ́ bá gbé kalẹ̀ lẹ́nu, tẹ́ bá ti gún ewé méjèèjì, mo ti ní mẹ́ta méjì lògùn tó bá jẹ́ tó yanrantí yóò bá ìṣẹ̀dá rẹ mu. Tẹ́ bá ti bá mi gún ewé méjèèjì nìkan, ẹ bá mi gún ní ọṣẹ dúdú. Ẹ wá bá mi kó sínú fìtílà olójú mẹ́ta yìí. Ẹ kó ọṣẹ yìí sínú rẹ̀, ìdí rẹ̀ lè kanlẹ̀. Ìjọ́kíjọ́ ẹ wá wá kándù funfun ẹyọ kan, ẹ má bá mi tì bọ àárín ọṣẹ yìí. Tẹ́ bá ti fẹ́ bu iṣẹ́ yìí wẹ̀ ní ìdájí kùtùkùtù, ẹ máa tanná sí orí kándù yìí. Bí ẹ bá darí dé láti ilé ìwẹ̀, ẹ máa pa. Àánú wà yín rí, àánú àfilé yín ṣe bùgbé. Èmi ọmọ yín náà ni Amadu Azeez, tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin, tí mo ń gbé nílùú Èkìtì. Èmi lọmọ láyé ń kú ọdẹ bàrúfín ní ọdẹ sàbíàbà. Iná tí ń gbépo òkúta, ijò tí ń gbárí àríyáwọ́sà. Ẹni ìbàrú bá ta lọ́fà tí ò bá kú talẹ́talẹ́, a máa ń forí wọ́ bí iṣu. Máa ń sọ wípé ó kì í lé bàbá mi bí àyájọ́ ni. Ijó bí ijó fún yín, ayọ̀ bá yọ̀ fún yín láṣẹ Èdùmàrè. Ẹ lọ lò ó, yóò bá yín lára mu. 2 mẹ́ta lògùn tó bá jẹ́. Bí ògùn bá ti ń pọ̀ lápọ̀jù, ó ti di àgúnmu. Ara lóògùn. Ẹ má jẹ́ kí èèyàn kan máa lérí fún yín wípé ògùn yìí tí ò bá jẹ́ lára yín, ògùn á máa sọ̀yàn donírọ́, ògùn á máa làyàn mọ́lẹ̀, ògùn á máa yẹ̀yẹ́ ẹni, nítorí pé kí ni pàǹtí lóògùn. Olódùmarè ló fi àṣẹ sí.